àsìkò yìí ẹ̀yin olólùfẹ́ wa níbi tí ẹ ti láǹfààní láti. èyí là ń ṣe àjọ̀dún aṣọ òfì. Aṣọ òfì dẹ̀ jẹ́ kó pàtàkì tí ẹ mọ̀ wípé ó yàn ó yọjú lórílẹ̀‐èdè tí a wà àti lókè òkun. Ẹ máa bá wa ká lọ. Aránmọláṣọ Ìṣẹ́yìn ń sọ fún wa. Aránmọláṣọ Ìṣẹ́yìn ló lè ń sọ. Aṣọ tí aró olówó faramọ́ lówó. Ẹ̀wù tí a wọ̀ olówó jogún ìṣẹ́lá. Bàtà tí a wọ̀ ṣùkùṣùkù bámbá ẹni tó bá wú kó bẹ́. Aránmọláṣọ Ìṣẹ́yìn ń sọ. Tí ẹ bá wọ aṣọ òkè ní gbogbo ìgbà inú yóò máa dùn ní. lẹ́yìn iṣẹ́ àgbẹ̀ nílẹ̀ Yorùbá iṣẹ́ tó tún kàn lélẹ́yìí òun ni iṣẹ́ aṣọ òkè. Aṣọ òkè ni mò ń tà. Aṣọ òkè jẹ́ aṣọ ìbílẹ̀, aṣọ tó jẹ́ pé látàyè bàbá ńlá wa ni wọ́n ti ṣẹ̀dá aṣọ òkè. Aṣọ òkè tá sì ń wò yìí oríṣiríṣi ìnáwó la máa ń fi ṣe bíi ká fi ṣe ìyàwó, súná ọmọ, ìṣílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ìlú tá a ti máa ń ra aṣọ òkè ní ìlú Ìṣẹ́yìn, Òrùn, Ọmọbẹ̀dìmọ̀kọ àti àwọn Ìlọrin. Ṣùgbọ́n ìlú Ìṣẹ́yìn ni aṣọ òkè pọ̀ sí. Láti bí aláyé ti dáyé tí wọ́n ti bí àwọn bàbá ńlá wa ló ti mọ ohun sọ ní Ìṣẹ́yìn tí wọ́n wí pé Ìṣẹ́yìn ló la sọ. Tí máa ń kí àwa tó bẹ̀rẹ̀ sí ní ta aṣọ òkè a ti máa ń gbọ́ pé Ìṣẹ́yìn ló ní aṣọ. Àwọn nǹkan tí wọ́n lo aṣọ òkè fún ni márẹ́ẹ̀jì, òkú àgbà, ìṣílé. Kò sí ẹ̀sìn kan tí wọ́n lo aṣọ òkè fún mọ́ báyìí. Aṣọ òkè ti gbà yìí, ó ti gba yìí mọ́ gélè lọ́wọ́. Aṣọ òkè ni wọ́n ń lò nísìnyí. Ká fi dára tó wù wá gáàn la fúnná báyìí a lè fi ṣe kan tó wọ̀ tẹ̀ ẹ́.
day, everyone. My name is Asis Kehinde, known as Ayinde Alasoke. Here, we produce any type of asoke. If you want to do wedding, birthday, burial, any event you want to do, just get in touch with us. We are going to produce your asoke for you as fast as possible. God bless you. God bless our customers that have been patronizing us, and God bless our new customers that are coming in. Thank you very much. Once again, my name is Ayinde Alasoke. Ayinde Alasoke, wọ́n ti deliver aṣọ yẹn wò.